Adébárí Adébísí àwọn èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n ohun tó yà mí lẹ́nu ni wípé láìpẹ́ yìí lọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lọ làwọn èèyàn bẹ́ jáde ni wọ́n tú jáde bí ọ̀pọ̀lọ ní òjò lórí ọ̀rọ̀ ó ṣe ganu sí ẹni tó sọ bẹ́ẹ̀ yóò kú ni ẹni tó sọ bẹ́ẹ̀ yóò ya wèrè ni ẹni tó sọ bẹ́ẹ̀ ọjọ́ mẹ́ta la fún ẹni tó sọ bẹ́ẹ̀ ẹnìkan ní ó ṣẹlẹ̀ sí. àtẹni tó mọ kéwù àtẹni tí ò mọ kéwù kálukú ló bẹ́ jáde ńjọ́ náà lọ́hùn bí ẹni wípé ǹjẹ́ nǹkan míì kò ti wọ̀rọ̀ yí báyìí. Àdìsá Túndé Isiaka kálukú wa mú orúkọ oríṣiríṣi wá lórí social media platform míì tí ò boom tẹ́lẹ̀tẹ́lẹ̀ platform míì ẹlòmíì ò rírí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá di àgánú sí ni wọ́n ṣe kíní ni ń ló wá ṣẹlẹ̀ yìí o àti gbẹnu sí àti ganu sí àti ganu lọ́tọ̀tún àti ganu lọ́sì ọmọ Ìlọrin ló pààyàn yìí. ọmọ Ìlọrin òun ló pààyàn yìí. èyí èyí ṣe pé bóyá à ń bà lọrin lórúkọ jẹ́ àwa náà tá à ń sọ̀rọ̀ yọ ọmọ Ìlọrin ni wá bíbí inú Ìlọrin ó ní wá ohun tó ṣẹlẹ̀ yìí fẹ́ lè mú èèyàn máa dọwọ́ bojú. kí ló fà níbi erékeré táwọn èèyàn ń sá gbogbo ẹ̀yin motivational speaker ẹ̀rọ ayé yín lóde báyà bẹ́ẹ̀ rí ẹ̀rọ ayé yín lóde báyà bẹ́ẹ̀ rí ìbẹ̀rù Ọlọ́run ọba ò sí lára kó wá kálukú náà sórí gbogbo ẹni tó rí tó ń wá gbádá tí wọ́n fi starch sílẹ̀ nìyí tó ń dé fìlà tó bá bàtà mu lómi ti jìyà lánàá rí sẹ́yìn síwájú kó tó wá máa wá jọ̀rọ̀ lénìí àmọ́ àwa tèmi àfẹ́ jìyà àwa la fẹ́ lo best fóònù ọwọ́ àwa la fẹ́ lò jù àwa la fẹ́ gbélé tó dáa jù àwa la fẹ́ gun mọ́tò tó dáa jù ṣé báwọn tàná ṣe bẹ̀rẹ̀ náà lórílẹ̀ ni tẹ́ bá wọ ọmọ tó pààyàn yìí bóyá lọ́jọ́ orí rẹ̀ ti pé 25 years bóyá lọ́jọ́ orí ẹ̀ ti pé 25 years. yawma tubla sarairu alukuran ló sọ bẹ́ẹ̀ bismillahir rahmanir rahim Olúwa ní yawma tubla sarairu fama lahu min quwwatin wala nasiri ọjọ́ tọ́lọ́hun mọ̀ tú àṣírí kálukú gbogbo tó bá ṣe ní kọ̀kọ̀ ọjọ́ tọ́lọ́hun mọ̀ tú àṣírí rẹ̀. TikTok Facebook wájà aláṣírí ọmọ náà alájà ṣètò you are welcome ma. TikTok Facebook wájà aláṣírí ẹ̀ àwọn arí fọ́tò oríṣiríṣiríṣi tó ń yà pẹ̀lú àwọn èèyàn ọmọ kékeré arí fídíò rẹ̀ kan tó múra bí babalágbàjì báyìí tó wé láwàní tí wọ́n kọ́ ní babalágbàjì bá rí ní àtúrí fídíò rẹ̀ kan tó tún ní àwa lọ́mọ Marcus àtúrí fídíò rẹ̀ kan tó ń gbé kíní alájẹ́ àgbà sẹ́yìn rẹ̀ báyìí àríbi tó ti gbé bàndírì dání tó ti ń lù àríbi tó ti ya fọ́tò mo wá rí fídíò kan nínú fídíò rẹ̀ láàárọ̀ yìí wọ́n ní 4 days ago ló post ẹ̀ sórí TikTok page ẹ̀ ó wá sọ níbẹ̀ wípé tí ó bá tó ọjọ́ mélòó báyìí o àwọn báàgì owó yìí ó máa sọ̀kalẹ̀ la ilaha illallah mo rí tán gbé sórí mídíà láàárọ̀ yìí tó wá kọ síbẹ̀ wípé tí ó bá tó ọjọ́ mẹ́rin ẹ̀ ní àwọn báàgì owó yìí ó máa sọ̀kalẹ̀ èèyàn wá sọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ according to bó ṣe sọ mo sọ fún ọ̀gá ọlọ́pàá lánàá nílọrin ẹni tó bá lọ wo program tí mo ṣe nílọrin lánàá mo pe ọ̀gá ọlọ́pàá yẹn dìde àwọn ọlọ́pàá tí ọmọ Abdulrahman yẹn wà ní custody ẹ lọ wo program tí mo ṣe níbi wàlímà tí mo ṣe nílọrin lánàá ọ̀gá ọlọ́pàá yẹn tọ́ ọmọ yẹn wà ní custody mo pè é dìde láàrin wá sí yẹn mo ní ọ̀gá ọlọ́pàá gbogbo ayé all eyes on you gbogbo ayé dájú kọ wọ́n wò yín báyìí kò sí tí ń jẹ́ wọn gbére o téèyàn bá pààyàn tẹ́ bá gbọ́ pé wọ́n ní wọ́n pardon ìwọ́n fún lẹ́wọ̀n gbére ọgbọ́n àti túlẹ̀ ni o tó bá ní ẹfun lẹ́wọ̀n gbére ẹ̀wọ̀n gbére ní ẹfun ọgbọ́n àti túlẹ̀ ni gbogbo torí pé àwa Nàìjíríà
tí ó bá fi di ọjọ́ mélòó kan, ọjọ́ mẹ́ta kan, ọjọ́ mẹ́rin kan, ọdún kan, á tún gbàgbé nǹkan mi ó tún wọ̀ àgbàgbé yìí nù. Àgbàgbé yẹn nu. Mo dẹ̀ pé gọ́vnà náà lánàá, gọ́vnà Abdulrahman Abdulrazak tí wọ́n jẹ́ Sàdáwó Nàngèrè of ìlú Ìlọrin 001 òpin wọn lánàá. Gọ́vnà ó ti ṣẹlẹ̀ sí ìlú wa báyìí. Tó bá ṣẹlẹ̀ sí ìlú mi, ó sàn ṣẹlẹ̀ sáwọn ìlú mi every week. Ìlú kan sáà bẹ ní South West wa yìí, ìlú kan wà ní South West wa yìí. Tẹ́ bá lọ wo kíni crime fighter wọn every week, ẹ máa rí àwọn ọmọ yahoo wọ́n gé orí èèyàn, ẹ máa rí wọ́n pa èèyàn, ẹ máa rí ọ̀rẹ́ pa ọ̀rẹ́, ẹ máa rí kíní kan pa kíní kan every week. Tẹ́ bá lọ sórí crime fighter wọn ẹ rí bẹ́ẹ̀ táwọn ọlọ́pàá ìlú wọn, àwọn agbófinró ìlú wọn dẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀mẹ́wàá ni wọ́n mú wọn. South West wa yìí náà ni, kódà bí tí ó jìnà sí wa náà ni. Ó wá ti wá ṣẹlẹ̀ sí ìlú Ìlọrin báyìí. Ìlọrin ò sínú South West, Ìlọrin wà ní North Central. North Central ó ní Ìlọrin wà. Apá kan Hausa, apá kan wambi ni àmbẹ láàrin gbùngbùn. Kò wá sí nǹkan tó fi ń pẹ̀lú Ìlọrin tó ju ìlú Àlùkùránì lọ. Àwọn kan tó kì wá títí wọ́n lu ìlú tó jìnnà síná tó súnmọ́ àlìjánnà. Wọ́n tó kì wá títí wọ́n ní ìlú tó tóbi tó yìí tí ò léegun, ẹṣin léegun lé wa, ọkọ̀ lóró bẹ̀. Ìlú Àlùkùránì tó gbá Àlùkùránì mú bẹ́ẹ̀ náà ṣe ń kì wá. Ṣáà ní orí bẹ́ẹ̀ wọ́n ni, ṣáà dì náà ipá àti sọmọ Ìlọrin mọ́. Òkè àtòrí tó ṣẹlẹ̀ yálà àti sọmọ Ìlọrin mọ́. Ariwo táwọn àfáà súnnà tí wọ́n ń pariwo látijọ́ iná rèé. Wallahi ariwo tó ń pariwo rèé o. Ariwo tó bàbá Aláàjì Àgbà pariwo títí rèé. Ariwo táwọn àfáà rèé tàná tí wọ́n pariwo títí lélẹ́yìí. Èèyàn post 4 days ago yìí pé tí ó bá fi di láìpẹ́ yìí báàgì owó máa sọ̀kalẹ̀, ó wá so fídíò bí ṣe ń rìn, ó wá ní bóun ṣe máa rìn rè tó bá yá o, bóun ṣe máa rìn rè tó bá yá o. That is ó sì fọkàn sí wípé òun ó tó dolówó láìpẹ́. Gbogbo ẹ̀yin ọlọ́ṣẹ́ bìsàbìsà, gbogbo ẹ̀yin ọlọ́ṣẹ́ àáwẹ̀ látẹsẹ̀ àáwẹ̀ dórí ni làáfi ní lárí kò tán báyìí. Torí pé àwọn eléyìí, torí pé wọ́n ní opportunity, wọ́n rí owó díẹ̀díẹ̀, torí pé wọ́n ní opportunity wọ́n rí owó díẹ̀díẹ̀, òun ló fà á tó fi ń sọ bẹ́ẹ̀. Ẹ múra sí bọ́ọ̀lù òun ṣe máa tú àṣírí yín rè. Ọ̀gá ọlọ́pàá mo sọ fún yín lánàá, gọ́vnà mo sọ lánàá, àwọn olóran ọmọ yìí àwọn oníwọ́n jọ ń ṣiṣẹ́. Àwọn oníwọ́n ran àwọn oníwọ́n jọ ń ṣiṣẹ́. Ọmọ yẹn kéré, ọmọ yẹn ó kéré lọ́jọ́ orí ta yọ kó máa dárú nǹkan bá yẹn, kó wá jásípò náà ló ń dá orí rò bá yẹn. Ẹni tó sọ wípé tó bá tó ọjọ́ mélòó kan báàgì owó mọ sọ̀kalẹ̀ òun á tó dolówó, tálẹ́ni tó ní kó wá odidi èèyàn wá. Bàbá ọmọ Hafsat tí wọ́n pa, ọmọ tó pa yẹn, bàbá yẹn sọ lánàá pé ọwọ́ ọmọ yẹn nìkan làwọn rí. Ọwọ́ bàbá Abdullahi Biri, you are welcome sir. Ọwọ́ ọmọ yẹn nìkan làwọn rí. Àwọn pààtì ara tó kù dà. Àwọn pààtì ara tó kù dà. Ẹsẹ̀ dà, orí dà, ọyàn ọmọ yẹn méjèèjì dà, àbí ọmọ yẹn dà. La ilaha illallah, la ilaha illallah. Why tó já sí pé ọwọ́ nìkan náà rí àwọn pààtì ara tó kù dà níbo ló kù sí, àwọn wo ló tà fún. Ọkàn rẹ̀ dà, Mamadu Khairat, àwọn tó tà fún dà. Àkójọ wà ń bẹ̀ lánàá ni tí mo sọ fọ́gọ́ ọlọ́pàá yẹn Mamadu Khairat Abdullahi Goga ọlọ́sàn, àjọ wà ń bẹ̀ ni. Ta ló tà fún, ta ló kó fún. Mo dẹ̀ sọ fọ́gọ́ ọlọ́pàá yẹn lánàá pé kò sí tí ń jẹ́ wọn gbére o. Tẹ́ bá ti sọ fún wa ní sí pé ọmọ tó pààyàn Abdulrahman Bello yìí pé wọn gbére lẹ́fẹ́ fún, ẹ ṣàbòsí wa nìyẹn. Ẹ fẹ́ ọgbọ́n àti fílẹ̀ nìyẹn. Ọgbọ́n àti fílẹ̀ ò nìyẹn. A lọ́dún méjì, a lọ́dún mẹ́ta. A sọ pé wọ́n bá dán ẹ̀. Ẹran ti bá wa náà bímọ.
ọgbọ́n àti fílẹ̀ ni tẹ́ bá dẹ̀ dájọ́ kú fún yàn ẹ má gbàgbé tá alukurani sọ fún wa o alukurani lójó yé wa bẹ́ẹ̀ o bisimilahi rahman rahim alukurani ni anafusu bin nafusi ẹ̀mí fẹ́ mi ni o ẹni bá pààyàn kurani ni ẹni bá mọ̀ mọ́ gbẹ̀mí yàn bin nafusi ẹgbẹ̀mí tiẹ̀ náà o wàlẹ̀ àìnú bílẹ̀ àìní ẹni bá mọ̀ fọ́ yàn lójú ẹ fọ́ ojú tiẹ̀ náà o wàlẹ̀ ozunu bílẹ̀ ozini ẹni bá mọ̀ géèyàn létí ẹ gé etí tiẹ̀ náà o. We need more investigation. Ọmọ yẹn nìkan kọ́ ló ń dáṣẹ́ yẹn ṣe. Ṣé bá aráwọn tọ́jọ́ ya fọ́tò papọ̀ ẹ́ àjọ pàdé lòdì ni àjọ dúwìlára ní ni àjọ lùbàndìrì ni ẹ kó gbogbo wọn. Ẹ kó gbogbo wọn pátápátá ni ẹ kó. Ọkàn ọmọ obìnrin Hafsat yẹn dà níbo ló gbọ́kàn ẹ̀ sí níbo ló gbé ẹsẹ̀ méjèèjì sí níbo ló gbórí ọmọ yẹn sí níbo ló gbé abẹ́ ọmọ yẹn sí níbo ló gbé ọyàn méjèèjì sí. Inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un. Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar. Gbogbo àwọn pàtì àrọ wáyé tó já sí pé ọwọ́ nìkan lẹ́sọ̀ pé rí ọwọ́ yìí nìkan láàlì tí ń bẹ láwọn ọmọ yẹn nìkan ó rí báyìí ọwọ́ nìkan gbogbo àwọn pàtì tó kù níbo ló kó sí ta ló ta wọn fún talento kó wọn fún. Gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ń sáré kárí gbogbo ẹ̀yin motivational speaker àwọn náà fẹ́ sọ̀rọ̀ tá a fi gba yìí ni a fẹ́ ṣe kíní kan tá a fi gba yìí ṣe rò pé bẹ́ẹ̀ náà kọ́ lórí bẹ́ẹ̀ náà kọ́ lórí la ilaha illallah. Àwọn èèyàn máa sọ́fà láyé kó máa tó dáa fún wọn o àwọn èèyàn máa sọ́fà láyé o ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tó rí lẹ́ni kì í dá fẹ́lòmíì náà kì í dá fẹ́lòmíì má jẹ́ ká fi fake life báyé rẹ jẹ́ ẹ̀yin òbí ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ọmọ rẹ wà ń lé ìwé òun sọ pé kó máa ra fóònù fún ọ. Ó bá wà fún àwọn ọmọ kéékèèké tá ń jáde gbogbo lé kí ó tá ti ń jáde lénìí ọmọ jáde lé kí ó tá ní sin yóò lọ gba ọ́fíìsì kí ni ọ́fíìsì jálàbí lọ́dẹ̀ bá dẹ̀ ń pariwo jálàbí òsínú Islam àwa yìí náà láàmà yarí ta ló sọ bẹ́ẹ̀ àwọn bàbá wa wọ́n ti jálàbí àwọn bàbá rẹ̀ òun náà ti jálàbí sáwọn bàbá rẹ̀ tí wọ́n ń gba ẹran ságbẹ̀mí èèyàn Ọláìdé Ṣehu ṣe rò pé bẹ́ẹ̀ ló kọ̀ wá easy ike ya la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam ẹ̀yin ò já mọ̀nà tó já rárá irú yín kọ́ là ń sọ ẹ̀yin ò já àwọn tá já náà kọ́ náà ń jàjàkújà yìí. Tí wọ́n bá ní kíkálukú máa pè wọlé bá ṣe wà yìí nìsín tí wọ́n bá ní ó yá kíkálukú ẹ máa pè wọlé kíkálukú máa sọ tójú rẹ̀ rí ẹlòmíì ò máa sọkún wàá gbọ́ story live ẹlòmíì báyìí wàá dẹ̀ máa bá ké wàá gbọ́ story live ẹlòmíì báyìí wàá dẹ̀ máa bá ké gbogbo yín wá kóra yín jọ wọ́n tó wá sọ̀kan wọ́n á ní belong wọ́n ti ní kakọ́s ọmọ tó pààyàn yìí Abdulrahman tó pààyàn yìí governor wa ní Kwara State Attorney General of Kwara State Commissioner of Police of Kwara State Moses Ọláyà Alhaji Abbas gbogbo ẹ̀yin ọlọ́pàá wa ní Kwara State gbogbo ayé tí ń wò lọ́rin báyìí o gbogbo ayé tí ń wò lọ́rin báyìí o wọ́n fẹ́ wo bọ́ọ̀ láti fẹ́ ṣe bẹ́lẹ̀ ìbá ṣe wa láti ilẹ̀ òkèrè ẹni ẹja lọ mú bẹ́lẹ̀ ìbá bú àbàbá wa bẹ́lẹ̀ ìbá bú ya wa tó ṣe kí ní wáyá ẹja lọ mú àwa ló wá ṣẹlẹ̀ sí ọmọ wa ló ṣẹlẹ̀ sí ọmọ wa ló ṣẹlẹ̀ sí ó yá abẹ́wò ẹjọ́ tẹ́ àdàbà yìí tẹ́ ẹ̀dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ àfáà tí ń jáde ó dùn wá gan o ó ṣe gan ara wọn ni wọ́n ìta àfáà máa sọ pé òun gba ọ́fíìsì òun ṣe jálàbí o kọ́ máa ń kéwú o dálé ìwé lẹ̀ ẹ máa yẹ àwọn ọmọ ẹlòmíì tí wọ́n jáde tí wọ́n gbìyànjú àti dálé ìwé lẹ̀ lómi dálé kéwú lẹ̀ wọ́n dálé ìwé lẹ̀ ṣé èèyàn ní káfa ṣé owó ajá àfa òjáde tánà yóò ṣe kí ni ìyẹn wá disturb ẹ kó má ṣiṣẹ́. ìyẹn disturb ẹ kó má ṣiṣẹ́ kó má níṣẹ́ lọ́wọ́ ẹnìkan dẹ̀ sọ́njọ́ ni bí bá fọ́ tó bá kọ́ fọkùnáìsà
ẹjọ́ lọ kọ́ fọkànáìsà gbogbo wa la gbé bọ́ síta rárá o ayé ẹ̀sẹ̀ máa ní ká ṣètò bẹ́ẹ̀ ìwà ọmú tán ẹ̀sẹ̀ ní ká fà fọkànáìsà ẹjọ́ kí ló burú ń bẹ́ẹ̀ bá a fọ bá corporate layer kó lọ kọ́ èyí tí ó bá jẹ́ carpentry ẹjọ́ lọ kọ́ ìwọ tó bá máa talẹ̀ gbìyànjú ẹ̀ wọ́n dẹ̀ gbé ṣẹ̀ríà lọ wá ń jọ wo ni gbogbo àwọn àlàtún láyéláyà àti ilé gba ṣẹ̀ríà àti ilé ṣe kíní kan irú àwa Kwara nsìn we have Sharia court tó bẹ́ẹ̀ àsínú south west north central ni wá a ní Sharia court nílọrin Sharia court of appeal tí afáwa Sheikh Justice Muhammad Kamaluddin tí wọ́n jẹ́ olórí adájọ́ bẹ̀ Abdulrahman Bello òun ló gbẹ̀mí yàn ó gbẹ̀mí Hafsat Lawal ó dùn ní wọ́n sọnù lé ẹ̀ ó ní tébù tí rí dùn yàn ó ládàá ó lọ́bẹ ó kó dídí èèyàn sínú ike ọ̀dà wọ́n ní ó kó dídí èèyàn sínú ike ọ̀dà at the end of the day a gbọ́ wípé ọwọ́ lásán òun lárí ọwọ́ lásán ọwọ́ Hafsa lárí ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ sí Abdulateef Kamaluddin ẹjọ́ torí Ọlọ́run àwọn pàtì ara tó kù dà àwọn pàtì ara tó kù dà ìdí mi béèrè nìyẹn o ọkàn ọmọ yẹn dà apá ọmọ yẹn dà ẹsẹ̀ rẹ̀ dà orí ọmọ yẹn dà la ilaha illallah la ilaha illallah ojú ọmọ yẹn méjèèjì dà etí ọmọ yẹn méjèèjì dà Abdulrahman nìkan kọ́ ló ń dáṣẹ́ ìṣe o ọmọ Rahman yẹn nìkan kọ́ ló ń dáṣẹ́ ìṣe o wọ́n pọ̀ ń bẹ o wọ́n pọ̀ ń bẹ o ẹ̀yin ọlọ́pàá èyí tẹ́ lè ṣe fún wa tó lè dáa jù ní pé mo mọ̀ yí pé èèyàn rí lẹ́yìn ọlọ́pàá mo mọ̀ pé alálùbáríkà ni ẹ̀yin ọlọ́pàá mo mọ̀ pé olóríire ní ẹ̀yin ọlọ́pàá mo mọ̀ pé tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ ẹ ṣiṣẹ́ yẹn mo fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ yẹn dáadáa ìdákun gbogbo Nàìjíríà fẹ́ ọmọ yẹn nìkan kò gbọdọ̀ dákú àtìyá tí ń ta fún àtìyá tó ń ta fún àti bàbá tó ń ta fún àtàwọn àfa àtàjọ ń ṣe bẹ́ẹ̀ nìkan ẹ bá wọn kan ni wọ́n tẹ yẹ̀pẹ̀ fi náà tẹ̀ fún wípé ọjọ́ báyìí ni yóò dáa fún ọ tábà ní ẹ má lọ yẹsẹ́ wò á dàbí ẹni pé wọ́n yí tìyín ni tábà ní ẹ má yọ ká yẹsẹ́ wò sínú Islam ẹni àwọn yí tìyín ni wọ́n fẹ́ paṣẹ yẹn run ni ẹ lọ wá ṣẹṣẹ tó bá dẹ̀ wù ẹ́ bú wa tó bá wù ẹ́ bú mi tó bá ń pariwo ẹ má lọ yẹsẹ́ wò mọ́ Islam ò fara mọ́ gbogbo ọṣẹ bisabisa tẹ́ ń lò yẹn Islam ò fara mọ́ bàbá sọ fún wa bẹ́ẹ̀ ẹ mọ̀ ní wọ́n fẹ́ bà iṣẹ́ àwọn bàbá yín jẹ́ ni iṣẹ́ àwọn bàbá yín wò iṣẹ́ àwọn bàbá òfò yín wò nọ́mbà jẹ́ ṣé àwọn bàbá yín ṣe bẹ́ẹ̀ Alhaji Àgbà ò ṣe bẹ́ẹ̀ Sheikh Adam ò ṣe bẹ́ẹ̀ àwọn bàbá Lágbàjì ò ṣe bẹ́ẹ̀ a tún sọ títí ẹnìkan tó ló ń jẹ́ Lord of Soap bàbá wí bó bá wù ẹ́ jáde fún wa kó wá bú wa that is your problem ti ẹni yẹn ti ẹni yẹn àmẹ́mọ́ rántí àyà al-Qur'an tó ní yawma tubula sarairu fama lahu min quwwatin wala nasirin ọjọ́ tọ́lọ́ ń tú àṣírí kálukú wa ń bọ̀ táà ní lágbára táà ní nìkan ọjọ́ tọ́lọ́ ń tú àṣírí kálukú sọ́dọ̀ wọ́n tó ṣe kọ̀rọ̀ táàrí ẹ̀ táàmù yẹn ọjọ́ tọ́lọ́ ń tú àṣírí ẹ dá mi lóhùn ẹ̀yin tẹ́ wà lórí comment section dá mi lóhùn ọmọ tó pààyàn yìí Abdulrahman tó pààyàn yìí ṣàkópa rẹ̀ rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí interview ẹ̀ tó kúnlẹ̀ yẹn táwọn ọlọ́pàá tí wọ́n ń bá sọ̀rọ̀ yẹn ǹjẹ́ ẹ rí lẹ́yìn tó já sí pé kò ṣerú ẹ̀ rí ṣe rọmọ yẹn ní rí pé kò ṣerú ẹ̀ rí pẹ̀lú bí àwọn ọlọ́pàá ṣe ń bí lọ́rọ̀ yẹn tí dẹ̀ ń dá àwọn ọlọ́pàá lóhùn yẹn tí tó ń rẹ́rìn kò wá rí òun lọ́sọ̀mọ́ ẹjọ́ ṣe rí pé bóyá kò ṣerú ẹ̀ rí àwa ò bẹ́ jáde a máa rìn kiri bí ìgbóná a máa wọlé àwọn olówó káàkiri bó lẹ́sẹ̀ ràn àwọn èèyàn lọ́wọ́ bó lẹ́sẹ̀ fáwọn èèyàn lówó táwọn èèyàn ó jẹ iṣẹ́ kan náà làwọn ṣe o excuse me adẹ̀ tó ń talẹ̀ mo tún ní another business mi mo ní márùwá tí ń ṣiṣẹ́ fún mi mo lọ́kadà tí ń ṣiṣẹ́ fún mi mo ní Uber tí wọ́n bá mi wà Suleiman
wá dá ẹni tó ń bọ̀ wá dá lóhùn kíákíá gbà lọ dá lóhùn gbogbo yà kojú ìbá ìfún pé padà tilẹ̀kùn bọ́sẹ̀ mo ṣe program lọ́wọ́ tiye bá a bá wí nísìn àwọn àṣàkẹ́ ààrẹ àkọ́kọ́ náà ẹja sọ fúnra wa Ìlọrin ò lè bàjẹ́ Ìlọrin ti jẹ́ Ìlọrin òun ló borúkọ ilé ẹbí wọn jẹ́ ó borúkọ ẹbí wọn jẹ́ ó borúkọ bàbá rẹ̀ àti ìyá ìjẹ́ ó borúkọ bàbá ẹ̀ àti ìyá ìjẹ́ ó dẹ̀ purọ́ nínú fídíò ẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá ó lọ́mọlé alígẹ̀ lòun kì í sọmọlé alígẹ̀ o kì í sọmọlé alígẹ̀ irọ́ ló ń pa o gbogbo rọ́ lọ́mọlé alígẹ̀ lòun tó pera ẹ̀ lọ́mọ ìsàlẹ̀ kòtò wọ́n wá yálé gbé ń bẹ̀ ni ìsàlẹ̀ kòtò tó pera ẹ̀ ni wọ́n lọ yálé gbé ń bẹ̀ ni irọ́ ló pa àwọn ọmọlé alígẹ̀ ìṣẹ́ra dáradára wọ́n ọlọ́pàá tó dẹ̀ ṣe dáfíù fún tó ti sí lẹ́nu pé sọmọlé nípa tó dákọ̀ sàlẹ̀ kòtò wọ́n sí ilé alígẹ̀ oníbẹ̀rẹ̀ ilé alígẹ̀ kọ́ nílé ẹ̀ ẹ wá àwọn òbí ẹ̀ jáde ẹ wá bàbá ẹ̀ ẹ wá ìyá ẹ̀ jáde òun nìkan kọ́ ló ń ṣiṣẹ́ yẹn gbogbo àwọn tọ́jọ́ ń ṣe ẹ wá wọn jáde wọ́n ní kakọ́s wọ́n lẹ́gbẹ́ tọ́jọ́ ń ṣe wọ́n láwọn àgbà àfáà míì náà ti bẹ àfáà kọ́ ni wọ́n ò ẹjọ́ àfáà kọ́ ni wọ́n babaláwo ni wọ́n ò wọ́n kàn ń pera wọn láàfáà ni ẹgbọ́ wọ́n láwọn tí wọ́n ń jíṣẹ́ fún wọ́n láwọn tó ń fún wọn lọ́kàn balẹ̀ wọ́n láwọn tí wọ́n sọ fún wọn pé wọ́n dolówó òjijì gbogbo àwọn èèyàn ní kẹ́ investigate kẹ́ wá gọ́vnà wa ní Kwara State Anthony General ọ̀gá ọlọ́pàá Commissioner Moses èèyàn wa ní ẹ́ já sọ fún ẹ ká sọ gbogbo ẹ̀yin èèyàn wa ẹ má fún lẹ́wọ̀n gbére o torí story ló máa ń bá dé o story lẹ́wọ̀n gbére máa ń bá dé o tó bá ti di ilé ẹjọ́ ti wá fún ẹgbẹ́ wáyá kó máa lọ roko pínpín pẹ̀lú aṣọ ọba lẹ́wọ̀n gbére kó máa lọ bẹ́ẹ̀ fún lẹ́wọ̀n gbére ẹlẹ́dàá ọmọ ọlọ́mọ tó pa gan yóò jó kú sínú ẹ̀wọ̀n yẹn ni òtí tó dáa tó ní pé ẹ tẹ̀lé ọ̀rọ̀ Al-Qur'an an-nafsu bin-nafsi an-nafsu bin-nafsi ẹni bá pààyàn ẹ pa padà ni ọdẹ tó bá dẹ̀ dágbére tó bá dẹ̀ wọn kú fún yàn ní Nàìjíríà wọn ní gọ́fìnà máa sáyẹn pé tí gọ́fìnà ò bá sáyẹn wọn nípa gọ́fìnà wa tí ilé ẹjọ́ bá ti dájọ́ kú fún ẹ sáyẹn kíákíá.